Suratu Nisa verse 82 sọ wípé. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ẹ máa gbọ́ màá tún àfẹ́yọ kan kún kí n tó wá mú tiẹ̀ wá màá wá ṣàlàyé tí àyà yẹn mí ṣe rí iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ comprehensive àwọn Christian gbà wọ́n pé à ń gbógun tàwọn ni. bẹ́ẹ̀ ni. bó ṣe rí nìyẹn o ẹ gbọ́ mi yé àgbáyé. bó ṣe rí gẹ́lẹ́ náà ṣe ń sọ yẹn à ń gbógun tì wọ́n ni. bọ́ ìgbógun tì wọ́n yẹn ṣe hàn pé lórí gbogbo ogun láyé aburú ni àbí. bẹ́ẹ̀ ni. bọ́ ìgbógun tì wọ́n wá yẹn ó ní mínì àwọn ni òye. òun ni àyà tí mo fẹ́ tú lálẹ́ yìí à ń gbógun tì wọ́n ni o à ń gbógun tì wọ́n ni o à ń gbógun tì wọ́n ni o bọ̀ kọ́run wọn lè bá a dá la ṣe ń gbógun tì wọ́n. ọlọ́ni. Afala yatadabbaruna al-Qur'an. ọlọ́ni ṣé àwọn èèyàn ronú sí Kùránì yìí ni. Afala yatadabbaruna al-Qur'an. ìwé kan tí ò sí irú ẹ̀ kó tó dé. Allahu Akbar. ìwé tí ò ṣe é tọwọ́ bọ̀. Allahu Akbar. gbogbo òwe Ọlọ́run tá a fẹ́ràn ànábì Ọlọ́run tó máa lọ tó máa ń tọwọ́ bọ̀. ayé máa ń gbé nǹkan míì wọlé tó máa ti kú tán. Kùránì nìkan kò dẹ̀ sí tó yọ Kùránì náà o. nínú Kùránì 15 verse 9. Inna nahnu nazzalna dhikra. Ọlọ́run lè mọ sọ ìrántí yìí kalẹ̀ yẹn Quran. Wa inna lahu lahafizun. èmi náà ni màá máa ṣọ́ ẹ̀dí àyà yẹn o ìyẹn tó sèwò Quran nìyẹn o àwọn òwe tó ṣáájú ẹ̀ kò ṣọ́ wọn ó kàn gbé fún wọn wọ́n dẹ̀ lò wọ́n dẹ̀ tọ́ bọ́ pàlà tí yín nìyẹn tó níbi tọ́lọ́hún ń lọ ó níbi tọ́lọ́hún ń lọ ló ṣe bẹ́ẹ̀. Allahu Akbar. Ọlọ́run lè mọ sọ Kùránì eléyìí kalẹ̀ o. Nahnu nazzalna dhikra. ẹ mo sọ̀rọ̀ sí yìí kalẹ̀ fún yín sẹ́. Wa inna lahu lahafizun. èmi náà ni màá máa ṣọ́. Wa inna lahu lahafizun. wàláhì Ọlọ́run ṣọ́ Kùránì wàláhì tàláhì. Quran 4 verse 82 Ọlọ́run sọ pé. Afala yatadabbaruna al-Qur'an. Ọlọ́run àyà tó kọ́ mú wá nìyẹn o tí Christian yẹn kọ́kọ́ mú wá bí ẹ̀yin sọ pé Quran ò takora wọn ẹ̀jẹ̀ àjọgbọ́n àwọn eléyìí o. wọ́n ní ṣé wọn ò ronú sí Quran yìí ni. Walau kana min indi ghayrillah. tó bá jẹ́ pé àtọ̀dọ̀ ẹlòmíì tó bá jẹ́ ànábì lóhun tó bá jẹ́ àbákì ló kọ́ wọ́n mọ̀ lóhun látọpọ̀ ọlọ́ ara ẹ̀ ọlọ́wà ni. lawajadu fihi ikhtilafan kaseera. ọlọ́ni ẹ̀ ti máa rí contradictions ẹ̀ máa rí ìyapa nítorí ihun tó ìtẹ́dà bá ṣe kò lè perfect. bẹ́ẹ̀ni. Perfection lies on Allah alone. Human being can never be perfect. Never. Never. Àwọn ànábì Ọlọ́run kò perfect kí wọ́n sì wá sáwọn aládàáda takùn lẹ́yìn. Àwọn ànábì Ọlọ́run wọn perfect kí wọ́n sì wá sáwọn aládàáda takùn yìí. èèyàn làwọn náà. èèyàn ni wọ́n náà. So Ọlọ́run nìkan ni perfection tọ́ sí. Olúwa ní òkè tó bá pé ohun tí mo sọ kalẹ̀ yìí tẹ́yìn rò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ Ọlọ́run tó bá pé mi ló mú wa ó yẹ kẹrò náà ẹ máa rí ìyapa ẹnu nú ẹ̀. walau kana min indi ghayrillahi. ẹ máa rí contradictions. lawajadu fihi ikhtilafan kaseera. ó mú àyà yẹn wá wọ́n tún mú àyà míì wá. ẹ jẹ́ kí mi fi kan kún ní oṣù àtùbákọ́rà
Quran chapter 2 verse 23 and 24. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا. ṣe bó wò rí yẹn èyí fẹ́ tún fi yẹn kún kó lè mọ bí Quran ṣe pé tó. ọlọ́ni. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا. ọlọ́ni ẹ̀yin èèyàn ẹ̀yin Christian ẹ̀yin aláwo ẹ̀yin free thinker tẹ́ ẹ bá ń ṣe iyèméjì ẹ tún máa wọ Ọlọ́run o ó sì dá kan sí wa lọ́rùn àti ìran ó tún ti ń dá mi ilẹ̀ àìrán kan tán ó tún dá mi ilẹ̀ Ọlọ́run tẹ́ ẹ bá ń dá òtún integrity Kùránì yìí ẹ máa wọ Ọlọ́run ó ń sọ fún Christian yẹn pé tẹ́ ẹ bá ń dá òtún ẹ̀ pé ọ̀rọ̀ náà ilé ìmájà àbí ọ̀rọ̀ Muhammadu àbọ̀rọ̀ èèyàn àbọ̀rọ̀ tó ń fagbá orí kọ àbọ̀rọ̀ warakọ̀ àbọ̀rọ̀ waraka àbí warọ́kọ̀ ọlọ́ni. fatu bisuratin min mislihi. ọlọ́wọ́ tún challenge ọlọ́wọ́ challenge wọn pé okay no problem okay tẹ́ bá ń dá òtún ẹ̀ ẹ mú chapter ẹyọ kan wá. fatu bisuratin min mislihi. ẹ mú just one chapter. nítorí wọn sọ ni pé chapter tẹ́ẹ̀mù wá yẹn ṣe pé Kùránì ó bá àná mu bẹ́ẹ̀ni ó bá òní mu bẹ́ẹ̀ni kò dé ní èdìtì lọ́la. Allahu akbar. máa ń sọ kíní kan fún yín ṣé bí ò bá gba Kùránì bò wá lẹ́yìn ó ti ya wèrè. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا. ọlọ́run tẹ́ bá ń ṣe èméjì lórí ohun tá a gbé fún Muhammadu ẹrú wa yẹn. fatu bisuratin min mislihi. ọlọ́run ni ẹ mú chapter rú ẹ̀ wá tẹ́ẹ̀ ní review tó bá lọ́jọ́ iwájú. وادعوا شهداءكم من دون الله إن Allahu Akbar. كنتم صادقين. ọlọ́run yẹn jẹ́ ẹ̀kọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ ẹ bá wá kọ́ tán ẹ wá pa àwọn ọ̀mọ̀wé inú yín prof linguistic professor of Arabic and Islamic study professor of kìnìún kan ẹ pé ogun wọn kọ́ review pé ẹjọ́ santa kọ́ yìí ṣó bá eléyìí lọ ṣójọ́ ẹ má pè mí ọlọ́run sí o. وادعوا ẹ̀yin ni ṣúhádà ẹ̀gbọ́n ẹlẹ́rìí شهداءكم من دون الله إن ẹ fi mi كنتم ọlọ́lẹ̀ o صادقين. tó ẹ gbọ́ lóòótọ́ nìyí شهداءكم من دون الله tó bá jẹ́ pé òótọ́ lẹ̀ ń sọ tó ẹ kú lóòótọ́ ni ẹ múrú ẹ̀ wá. تفعلوا ọlọ́ni ẹdú odò tẹ́ ẹ bá wá lè ṣe فإن tẹ́ ẹ bá wá lè ṣe ولن تفعلوا. ọlọ́ni ẹdú kí mo ti ẹ̀ ń sọ ná ẹ ṣe ẹ lè ṣe. Allahu akbar. ẹ rọlọ ọkọrin wẹ tẹ́ ẹ bá lè ṣe. وإن لم تفعلوا gègé ìran kan tó wà máa ẹ lè ṣe. ولن تفعلوا. ẹ tó bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wọn ò tó ẹ̀mí wọn ò gbé ẹ tó bẹ́ǹsì. ẹ̀mí wọn ò gbé ọlọ́lẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀bí yín dà ọlọ́wọ́n náà wá ọ yẹ kó rí pé o فاتقوا ṣàpé nẹ́ẹ̀sì náà pé ẹ yẹ kó rí pé o فاتقوا ẹ tẹ́ ẹ sàtùkù ẹ yẹ kó rí yí pé o فاتقوا نار التي وقودها الناس ẹ والحجارة. bẹ̀rù iná kan tó jẹ́ pé èèyàn àti òkúta láfi kó وقودها الناس والحجارة أعدت للكافرين. àgbèsè ẹlẹ́fẹ̀ẹ́ kèfèrí yìí ni o ẹjọ́ iná wo ló wà láyé tá a lè kókúta tó lè jó ó sì. iná wẹ́dà kò lè jó granite a kò máa gbóná ni ṣé iná tọ́lọ̀ ń sọ yìí ẹ̀ pé tíyàn bá fẹ́ dáná ogi láyé jọ́hún àbí lóko tójò bá ti pa igi ẹ wá wá rọ́bà ẹ wá gé rọ́bà sí orí igi yóò máa yọ bẹ́ẹ̀ni. ṣé rí iná tọ́lọ́hún èèyàn nígi yẹn láìlọ́ ló fi ń ihun tí ó wà á yọ ní akọ òkúta yẹn. نار التي وقودها الناس والحجارة أعدت للكافرين.